orúkọ mi ò yí padà Ọláwọlá Màrún Abíọ́lá káwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí ìjọ Àjàmbádùn bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí à ń ṣe mí lónìí? Ilé tí mo tẹ́ tó ń béèrè owó làmọ̀ràn bí ní Ọ̀yọ́ gbogbo àti ọmọ pé bàbá Oninuure bàbá Alalubarik Alhaji Olabiyi Mudashiru Bobo Peacemaker our national secretary tó ti di late ní wọn láṣẹ. Ẹ jọ̀ọ́ kí lọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ ń pa Bobo? Ẹ sáyẹ kọ́ lọ́wọ́ máa sọ ìtàn nígbà mi sọ ní pípa ikú tó tọ́ ní ìdáríjẹ́ náà wọ́n fún tòun Ọlọ́run bá mi ṣàpèjì fún Alhaji Olabiyi Bobo pé ẹni pé bá tó sọ lẹ́ẹ̀kan tó mò ń dárúkọ mo pè ní Peacemaker torí pé ẹni táwa ọ̀dọ́ mọ́ ń súnmọ́ ni ẹni tí ẹ̀ máa ń rí súnmọ́ ẹni tí ẹ̀ máa ń rí abẹ́ rẹ̀ sá sí ní dáadáa ni o kì í ṣe pé ní taburú nínú àwọn àgbààgbà tá a lè tọ́ka sí pàápàá jùlọ lọ́yọ̀ state nípínlẹ̀ Ọ̀yọ́ ti wá ń bí nínú ẹgbẹ́ òṣèlú ni Olabiyi wà. Olabiyi jẹ́ ní ta máa ń ṣá pamọ́ sábẹ́ tó pé tá a bá lọ bá wọn tá a rawọ́ rẹsẹ̀ wọ́n máa ń gbà wá bá a ṣe tó àti bá a ṣe wọn lórúkọ tí wọ́n ní òun ṣe parẹ́ títí àkókò tí mo dẹ̀ nígbà tó ní ẹ ṣe kúta ìgbà orúkọ máa ń parẹ́ nínú mi. Ẹ jọ̀ọ́ kí ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ lè gba àwa tá a jẹ́ bí ọmọ lẹ́yìn àbáwọn ọmọ tó wà lẹ́yìn? Kò sọ̀rọ̀ ìyànjú ẹ̀ mo fẹ́ gbà wá a máa kọ́kọ́ nígbàgbọ́ pé tí wọ́n bá béèrè nípa òkú lọ́wọ́ èèyàn dáadáa náà ló máa sọ nípa ẹ̀ èmi ò rí bẹ́ẹ̀ o èmi ò ń sọ dáadáa nípa òkú tí ò bá dáa tó kú èèyàn bá dáa máa sọ pé kò dáa. Kákan lọ wo àwòkọ́ṣe lára Alhaji Olabiyi Bobo àwòkọ́ṣe wọn ló gbé wọn dé gbogbo ipò tí wọ́n jẹ nínú ẹgbẹ́ tampa. Èmi dá ọ̀rọ̀ gbogbo wa ká má wá ọ̀là ní wàrúwàrú ká má wá ògo ní wàràwàrà ká má wá ògo ní gbùrùgbùrù. Tàbára àwọn kan tó last ẹwà ìgbà tá a ti wo Sòdókò Bobo bì ó dẹ̀ relevant Sòdókò tí mo sọ bí alẹ́ mi gẹ́gẹ́ ju bí ọmọ ọdún 11 mẹ́ẹ̀ẹ́dógún lọ́gbà yìí tí mo wá fi ń wo 30 lọ́ọ̀kan báyìí tó mo ti fẹ́ wo 30 years báyìí sí Bobo bí sí tó exist ìdàkókò yìí ọlà tó lọ́n bá ṣe fún yàn ògo tó lọ́n bá ṣe fún yàn ìràwọ̀ tó lọ́n bá ṣe fún yàn ó máa ń tọ́jọ́ ó máa ń tóṣù ó máa ń kádùn ó máa ń pẹ́ ó máa ń dalẹ̀ ó máa ń dilẹ̀ ẹ má jẹ́ kí gbogbo wa wá tí ò bá sọ kiri Ọlọ́run ṣàánú wa torí níbi iṣẹ́ tí wọ́n bá ń gun mọ́tò 200 million 300 million màá mọ̀ pé ṣé action court náà ló fi ra mọ́tò ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ Ọlọ́run ó kún wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.